Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn. A máa gbé yín ga ṣe yín lọ́ba fún àánú àti ojú rere ńlá àti àrígbà. Àdúpẹ́ fún oore ọ̀fẹ́ láti rí ọjọ́rú èyí tí ó gbẹ̀yìn nínú oṣù ìkeje. A sì gbàdúrà wípé owó ọmọ ìtẹ̀síwájú ìgbéga àti àlùyọ lóòrù fún wa léèní ní orúkọ Jésù. Àti pé ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò léèní a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́rú ọgbọ̀njọ́ oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé Ọlọ́run tó ní ànító àti àníṣẹ́kù. Nígbà tí a mú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹwàá. Kọ́ríńtì kejì orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹwàá. Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ kí ó máa bí sí fún yín o, kí ẹ ní ànító ohun gbogbo ní ìgbà gbogbo lè máa pọ̀ sí ní iṣẹ́ rere gbogbo. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé orin Dáfídì orí ìkẹtàlélógún ẹsẹ̀ ìkíní dé ìkẹfà. Orin Dáfídì orí ìkẹtàlélógún ẹsẹ̀ ìkíní dé ìkẹfà. Olúwa ni olùṣọ́ àgùntàn mi, ebi kì yóò ṣe aláìní. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Ó mú mi lọ sí ìhà omi dákẹ́rọ́rọ́. Ó tu ọkàn mi lára. Ó mú mi lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Nítòótọ́, bí mo tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibì kan, nítorí tí ìwọ wà pẹ̀lú mi. Ọ̀gọ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi ní ojú àwọn ọ̀tá mi. Ìwọ dà òróró sí mi ní orí ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Nítòótọ́, ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo. Èmi ò sì máa gbé inú ilé Olúwa láé. Kí Olúwa kí ó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Àkọsílẹ̀ Ọlọ́run àkọ́kọ́ níbi tí ó ti ṣe àpèjúwe ara rẹ̀ fún ènìyàn pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. Ó wà nínú Genesis orí ìkẹtàdínlógún ẹsẹ̀ kìíní. Ó sì wí pé èmi ni Jehovah El Shaddai. Àsábà máa ń túmọ̀ èyí gẹ́gẹ́ bí Ọlọ́run tó ju ohun gbogbo lọ. Ẹ̀wẹ̀, àwọn onímọ̀ bíbélì kan ti sọ pé ìtumọ̀ tó tún jinlẹ̀ fún orúkọ náà gẹ́gẹ́ bí ó ti ṣe àpèjúwe Ọlọ́run gẹ́gẹ́ bí orísun fún ìtọ́jú wa tí kò lè tán. Èyí tọ́ka sí pé Ọlọ́run sọ pé ó lè rí ohun gbogbo tí o nílò fún ìdàgbàsókè àti ìgbé ayé ìmúṣẹ láti ọ̀dọ̀ òun. Ẹni tó ní ànító àti àníṣẹ́kù ni Ọlọ́run mi o. Dáfídì sọ nínú ìwé orin Dáfídì orí ìkẹtàléníogún ẹsẹ̀ kìíní. Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní. Ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ kọkàndínlógún sọ pé Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Bíbélì tún sọ síwájú sí o nínú ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹtàlá. Èmi lè ṣe ohun gbogbo nínú Kristi ẹni tó fi agbára fún mi. Ẹsẹ̀ Bíbélì yìí àti àwọn púpọ̀ bẹ́ẹ̀ ó fún mi ní ìdánilójú pé tí mo bá ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹni tó ní ànító àti àníṣẹ́kù, kò ṣeé ṣe fún mi o láti ṣe aláìní. Ọlọ́run ń gbé ẹrù wa lójoojúmọ́. Ìwé Dáfídì orí ìkejìdínláàádọ́rin ẹsẹ̀ ìkọkàndínlógún. Ó fún wa ní àǹfààní lójoojúmọ́. Nígbà tí Ọlọ́run bá fẹ́ bá àìní rẹ pàdé fún ọjọ́ kan, ó lè lo onírúurú ọ̀nà. Ní ọdún 1956, mò ń gbé pẹ̀lú ẹ̀gbọ́n mi ní ìlú Iléṣà, ìlú kan ní apá ìwọ̀ oòrùn Nàìjíríà. Wọ́n jẹ́ onílù, ẹni tí orísun owó rẹ̀ jẹ́ ìgbàkúgbà tí àwọn ènìyàn bá pè é láti lu ìlù. Nígbà tí wọn kò bá fi ìwé pè é rárá, owó kankan kò ní lè wọlé. Ebi máa ń pa wá ní ọjọ́ kan pàtó. Ebi ń pa àwa méjèèjì. A sì ń retí pé ẹnìkan yóò wá pè wá láti lu ìlù. Lẹ́yìn ìgbà díẹ̀, ọ̀dọ́mọdébìnrin kan ó wá bá wa pẹ̀lú abọ́ ńlá lórí rẹ̀. Ó gbé e kalẹ̀, ó ní, ẹ̀gbọ́n mi obìnrin ní kí n gbé oúnjẹ yìí fún yín o. Ẹ̀gbọ́n mi dáhùn, mi ò mọ ẹ̀gbọ́n rẹ o. Ọmọdébìnrin náà wí pé kò burú, ṣùgbọ́n ẹ̀gbọ́n mi mọ̀ yín dáradára. Ó yí padà ó sì lọ. Lójú ẹsẹ̀, lẹ́yìn ìgbà tí ó lọ, a ṣí abọ́, a sì rí iyán àti ọbẹ̀ ẹran adìyẹ nínú rẹ̀. Ebi ń pa wá, nítorí náà a jẹ oúnjẹ náà láì dúró. Bí a ṣe ń fọ́ egungun adìyẹ, ọmọdébìnrin náà padà wá. Ó ní ẹ má bínú, mo mà ṣí léyà mà ní.
ṣùgbọ́n aṣọ ò mà bọ́mọ yẹ mọ́ o. Nígbà tí Ọlọ́run bá fẹ́ bá àìní rẹ pàdé, ó lè darí àwọn ìbùkún tí kìí ṣe tìrẹ sí ọ̀dọ̀ rẹ. Olùfẹ́, má ṣe àníyàn rárá o nípa àwọn àìní rẹ. Gbẹ́kẹ̀lé kí o sì gbọ́ràn sí ẹni tí ó ní ànító àti àníṣẹ́kù. Ìwọ yóò sì máa ní ohun gbogbo tí o nílò àti jù bẹ́ẹ̀ lọ. Kókó ọ̀rọ̀ Ọlọ́run kò lè tán o. Wà ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀. Ẹja sọ pé bàbá mi, ìwọ Ọlọ́run tí kò lè tán, ìpèsè tí ayé mi nílò, yọ̀ǹda rẹ̀ fún mi. Ibi tí mo ti ṣe aláìní, nítorí pé ìwọ ni Jehovah El Shaddai, ọba tí ó tó tó ṣẹ́kù. Olúwa yọ̀ǹda ohun tí mo nílò fún mi o, kí gbogbo ògo kí ó jẹ́ tiyín. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ìkẹ́ àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.